605-475-5843 in the U.S. and 033-332-6335 in the United Kingdom at no cost when on contract. Listen on TuneIn by searching for My Sweet FM. Listen or watch live on My Sweet FM on YouTube by searching for My Sweet FM Live. It's your music, your way, every day. Don't forget to catch top internet radio show My Sweet FM, hosted by DJ Murphy every Saturday from 1 p.m. to 3 p.m. The request lines are open. Just text or call My Sweet FM requests to 60777 or call 020-351-97611 or 07555-988-739. If you are looking for some great advertising or an event show and are interested in working with us, contact us today at 020-351-96900 or email us at advert@mysweetfm.com for some amazing advertising packages. If you would like to work with My Sweet FM or like to be a presenter on My Sweet FM, please contact us at 020-351-96900 or email us at djmurphy@mysweetfm.com. If you are an article writer, an artist, or a DJ, you can apply. Send your song or DJ mixtape to us today.
ọmọ yín náà ni o ẹ̀yin ju Olódùmarè a tún ti wà ń bí lọ́sẹ̀ yìí nìyẹn a ti wà ń bí bá a ṣe ń wà ń bí every week ẹ ti mọ̀ wípé ọmọ yín ni. èmi ọmọ yín náà ni o ẹ̀yin ju Olódùmarè a tún ti wà ń bí lọ́sẹ̀ yìí nìyẹn a ti wà ń bí bá a ṣe ń wà ń bí every week ẹ ti mọ̀ wípé ọmọ yín ni. mo kí yín ní tilé toko. Mo kí yín káàárọ̀, mo kí yín káàsán, mo kí yín káalẹ́ káàkiri àgbáyé níbi tá a wà. Ẹ jọ̀ọ́ ṣé ariwo yẹn ò pọ̀ nínú níbẹ̀ yẹn báyìí? Ẹ má bínú sí mi ní tilé toko, ọmọ yín náà ni Ẹyinjú Olódùmarè, a tún ti wà ń bí lọ́sẹ̀ yìí nìyẹn. Aláwọn tó ń pọ̀ ní dáradára fún wa lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bá ṣe ń ṣe nìyí. Ẹ jẹ́ ká fìbà f'Olódùmarè ọba tó tún jẹ́ kọ́sẹ̀ yìí kó ṣojú èmi àti yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé tí ò bá sọ́lọ́run kò sáwa. Òun lọ́lọ́run ẹlẹ́dàá, ọba tó ní gbogbo ayé, ọba tó pín òkú pípa níyà. Kábíyèsí rẹ̀ ìbàrẹ̀ Ọlọ́run. Agboluwaga ọba tó jẹ́ kọ́sọ̀ òní kó tún jẹ́ tí kó ṣojú èmi àti yín ọba tí ò jẹ́ ká sunkún ìṣẹ́jú kan fúnra wa ṣáà ti mọ̀ èmi náà ni èmi ni wọn ò ní fẹ́ lòmíì ṣe mí Ẹyinjú Olódùmarè ni I still remain my name Olúwabùnmi ọmọ Adéagbo mo kí yín ní tilé toko mo kí yín pé ẹ káàárọ̀ níbi tó kọjú sí yín láàárọ̀ báyìí mo kí yín ẹ káàsán níbi tó ti kọjú sí yín lọ́sàn-án mo sì ti kí yín pé ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí káàkiri àgbáyé ojú yín ò ní fọ́ bẹ́ẹ̀ sí retí yín ò ní di ẹ ṣé mo dúpẹ́ èmi ọmọ yín ni Ẹyinjú Olódùmarè please share a tún ti wà lórí ètò lọ́sẹ̀ yìí nìyẹn it is your sister your daughter and your child Ẹyinjú Olódùmarè ni a ti wà ń bí lọ́sẹ̀ yìí please share the video ẹ ti mọ̀ bá ṣe ń ṣe. Èmi náà ni ọmọ yín ni àbúrò yín ni. Yeah, thank you so much, my beautiful sister Temi Food. Temi's Food, àwọn ló ń ṣe gbogbo mọ́ínmọ́ín ní Manchester à ń bọ̀ lórí ètò yín. Ẹ jọ̀wọ́, please, a ṣẹ̀ṣẹ̀ wo orí ètò lẹ́ni ni. Ẹ bá wa share ètò yìí. Mo rí yín, my brother, my sister, Adégbulugbe. Ẹ má bínú, sister Bukola. Orúkọ yín yẹn máa kọ mi lẹ́nu. I see you, my beautiful sister. Please share the video. Tell our people that Ẹyinjú is on board now. Ẹ jẹ́ ká lọ sínú break náà. Ẹ jẹ́ ká gbọ́ music ká tó wọrí ètò lọ́sẹ̀ yìí. Ẹ máa bá wa ká lọ. Tí mo ní
Adúpẹ́ f'Olódùmarè tó tún jẹ́ kọ́sẹ̀ ìṣojú èmi àti yín. Ìpolówó la sáré lọ fún bí ìṣẹ́jú méjì yẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé orí my sweet FM ó lẹ ti ń wò wá. Oná ti ń gbọ́ wa káàkiri àgbáyé lórí rédíò bẹ̀ẹ̀dẹ̀ tún ṣe ń láǹfààní láti máa wò wá lórí Facebook láìfò. Ẹ ṣé adúpẹ́. Èmi fìbà f'Olódùmarè ọba àjíkẹ́ ọba tó tún jẹ́ kọ́jọ́ òní kó ṣojú èmi àti yín. Aláwùrábí ọba tó ṣọ́ wa lọ látọ̀sẹ̀ tó ti kọjá. Kò kì í ṣe wípé adárajà wọn tí ò tiẹ̀ jí lọ́jọ́ òní lọ, ṣùgbọ́n Ọlọ́run ọba tó tún jẹ́ kọ́jú èní kó ṣojú èmi àti yín òun ló jẹ́ ká fọpẹ́ fún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé ìbàlà wa kọ́kọ́ fi f'Olódùmarè bá ṣe fọpẹ́ fún nìyẹn. Òun lọ́ba tó tún jẹ́ kémi àti yín pàdé lọ́jọ́ òní. Yeah, please share this video. Let our people know that we're on board now. I can see you, Ayaba Animashaun Olaola. Thank you so much, my beautiful sister. Please share the video. My brother, I can see you, Osho Olushola. That is my blood. Thank you so much. Thank you for watching. Please share the video. Otubakolade, I can see everybody. Please share the video. Share. Ọmọ yín ni, àbúrò yín ni, ẹ ṣáà ti mọ̀, ọ̀rẹ́ yín náà ni. Bá ṣe ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ nìyẹn. A tún ti gbé tá mọ̀ jẹ́dé. A tún ti dé lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bá ṣe ń sọ. A ti sọ fún wa pé lọ́sẹ̀ yìí ó tá ń gbé bọ̀ ohun àrà ni. Ohun tí gbogbo ayé máa bá wa dá sí lọ́sẹ̀ yìí ni. Àlóhun tó jẹ́ wípé gbogbo ènìyàn ló gbọ́dọ̀ bá wa dá sí lọ́sẹ̀ yìí o. Torí ohun tó kọ́ gbogbo ayé lọ́gbọ́n ni, especially gbogbo obìnrin pátápátá. Ẹ̀kọ́ ńlá lélẹ̀ fún gbogbo obìnrin ní tilé toko. Ó yẹ kí gbogbo wa gbọ́ ọ̀rọ̀ yìí. Please share this video. Let our people know that Eyiju is on board now. I still remain my name, Oluwabumi Omadiagboni, popularly known as Eyiju Olódùmarè. Orúkọ mi ò yí padà, èmi náà ni wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe mí. Please share the video. Orí my sweet FM la wà yìí. Bó ṣe ń gbọ́ wa lórí rédíò káàkiri àgbáyé 97.5 orí ẹ̀ la wà lórí rédíò ìbáyìí. A sì tún wà lórí live ẹ ṣe ń wò wá báyìí lórí Facebook. Ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Eyiju. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí yín ò sì ní di. Mo mà dúpẹ́ o, ẹ kú fẹ́ mi. Ẹ kú bẹ́ẹ̀ ṣe ń bá wa share fídíò yìí ní gbogbo ìgbà. Ẹ kú bẹ́ẹ̀ ṣe ń wo, bẹ́ẹ̀ ṣe ń lo ìṣẹ́jú àti wákàtí àti gbogbo àkókò yìí láti fi wo Eyiju. Ẹ ṣé mo dúpẹ́. Ojú yín ò ní fọ́ lẹ́ẹ̀kan sí, etí yín ò sì ní di. Ká tó wọnú ètò lọ, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ mísíkì díẹ̀ ká farabalẹ̀ káwọn èèyàn wá fi wọlé fún bí ìṣẹ́jú mélòó kan náà. Ẹ ṣé àdúpẹ́. Eyiju ni o. Ẹ ṣé àdúpẹ́. Ọba tó mọ̀ bẹ̀rẹ̀ àtòpin wa ó láti forí tó dára kì í. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lọ́sẹ̀ tó kọjá pé tá a mú bọ̀ lọ́sẹ̀ yìí, ohun tí gbogbo ayé gbọ́dọ̀ gbọ́ ni, especially fún gbogbo obìnrin káàkiri àgbáyé. I can see you, my beautiful MC. Ṣé mo dúpẹ́, thank you for coming. Ṣé please share this video. Share. It is your sister, your friend, your daughter, and your Eyiju Olódùmarè náà ni one and only. Ẹ ṣé àbọ̀. Èmi gọ́gọ́ lè rí wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí. Ẹ jọ̀ọ́ ẹ má tí pè wá wọlé báyìí. Ẹ jẹ́ ká gbọ́ bóyá àwọn tó pè láti US Texas yìí, àwọn tó pè wá fún hello.
Hello. Ẹ má bínú àti já wọn kúrò because àti lè gbà pé kọ́kọ́ báyìí. Ẹ jọ̀ọ́ ní tilé toko gbogbo ẹni tó bá fẹ́ pè wá báyìí kó má ti pè wá wọlé. Àsìkò tá a bá nídìí kẹ́ pè wá wọlé a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. A wà lórí ètò ní pẹrẹu báyìí. Ẹ sì máa bá wa dá sétò yìí lénìí torí ta ní fún wa pọ̀ lọ́sẹ̀ yìí. Ohun tẹ́ máa dá sí ó wà ní pẹrẹu lọ́sẹ̀ yìí. Ohun tó jẹ́ pé gbogbo obìnrin pátá ló gbọ́dọ̀ gbọ́ eléyìí ni. Please call your friend. If you know yourself as a woman, you call yourself a mother, please, you need to invite your friends now. Tell them pé ẹyinjú wà lórí ètò. A fẹ́ bá wọn sọ̀rọ̀. Ó yẹ kí a fi ọgbọ́n yìí ká fi kọ́gbọ́n káàkiri gbogbo àgbáyé. Gbogbo ìwọ tó bá mọra rẹ lóbìnrin. Ọ̀rọ̀ rèé láti fi kọ́gbọ́n. Kó o má bàa ṣìwàwù, kó o má bàa ṣẹ̀ṣẹ̀ gbé. Bóyá ìwọ kan ló tiẹ̀ wá rí pé ó tún ti wà ń bẹ̀ ọ̀rọ̀ yìí ń jọ ẹ́ lógún. Ìwọ gangan wà nírú situation báyìí. And this is time for you to know what to do. Please call your friend, share this video. Ẹ bá wa pè wọ́n wọlé ní tilé toko ẹ jẹ́ kó yé wọn pọ̀ mọ́ wọn ti wà lórí ètò. Àbúrò yín ni o ẹ̀jẹ̀ yín ni. Èmi náà ni wọn ò ní fẹ́ lòmí ṣe mí Olúwabùnmi ọmọ Adíagbo. Ẹyinjú Olódùmarè ni alóhun tó pọ̀ ní pẹrẹu láti bára wa sọ. Òun la ṣe ní ká wá lórí ètò lọ́sẹ̀ yìí. Gbogbo ẹ̀yin obìnrin káàkiri àgbáyé ọ̀rọ̀ dé ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ yìí o. Èmi fẹ́ já ká kọ́kọ́ já kí nǹkan kan kó yéra wa. Ìwọ tó o bá mọra rẹ lénìyàn ó yẹ kó o lè mọ ìwà tó yẹ kó o wù. Kọ́ má bàa pè é lẹ́ranko torí ènìyàn ìwà ènìyàn yàtọ̀ sí tẹranko. Tó bá ti wá ń hùwà bíi tẹranko ò rí pé o ti di ẹranko ọ̀nà wo ló ṣe fẹ́ pè é lénìyàn. Jọ̀ọ́ nítorí tọlọ́run ìbóyá ọkùnrin ní ẹni tàbóbìnrin ní ẹ má tiẹ̀ bá wọn sí níbi àbòsí má hùwà ẹranko ìwọ bá wọn hùwà ènìyàn ìwọ má wò wípé báwo ló ṣe fẹ́ jẹ́ kó o fi gbogbo òyòkù sílẹ̀ fọ́lọ́run Olódùmarè tó dèmi àti ẹ ó lọ́ba tó ní gbogbo ògbà àti gbogbo ọjọ́ lọ́wọ́ Elédùmarè tí ò ṣe é bá fi gbàgágba ni ó lè ní ṣe sọ fún ọ lónìí pé gbogbo ìwà tó o bá fẹ́ wù nínú ayé ó dára kó o hùwà ènìyàn kó o má hùwà ẹranko torí gbogbo ènìyàn tá a rí tó ń rìn tó ń daṣọ bora kọ́lé ènìyàn wàá ti ẹ̀rọ ẹlòmíì níbi gíga ó ti rò pé bí gíga ló wà ìwà ẹranko ló ń wù ń bẹ̀ àwọn tó wà ń bẹ̀ ló lè sọ fún irú ìwà tó ń wù láàrin wọn torí ẹranko ènìyàn ló máa mórí èèyàn méjì tó máa fi gbára wọn ẹranko ènìyàn ló máa gbọ́ tẹnu eku tí ò lọ́rọ̀ fẹ́ yẹ ẹranko èèyàn ló máa gbọ́rọ̀ ayé rẹ tó sì máa gbé káàkiri tó máa ní pé kí ló fẹ́ ṣe ẹranko ènìyàn ni wọ́n ìwọ ṣáà máa wòran kó o fìjà fọ́lọ́run jà wò ó ìwọ tó bá jóbìnrin lórí ètò mi lọ́sẹ̀ yìí ìbá dára kó o pe gbogbo àwọn obìnrin ẹlẹgbẹ́ rẹ jọ o wò ó aláwọn tó dára lọ́sẹ̀ yìí láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wọ́n ní wò ọ̀rọ̀ ènìyàn kan làwọn èèyàn kan fẹ́ fi kọ́gbọ́n lónìí kọ́ má bàa fọ̀rọ̀ èmi àti ẹ kọ́ má bàa fi kọ́gbọ́n òun la ṣe ní ká bọ́rọ̀ ẹ wá sórí ètò fún wa ní tilé toko lénìí wò ó obìnrin ló ṣẹlẹ̀ sí obìnrin ló sì ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ òun la ṣe pè ní ètò obìnrin lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti rí tọ́pìkì wa lọ́jọ́ tòní láti fi kọ́gbọ́n ni ó dáa kó o pe gbogbo ará kó o pe gbogbo ẹbí àwọn olólùfẹ́ tó bá nífẹ̀ẹ́ sí please share this video ẹ bá wa share ẹ jẹ́ kí gbogbo obìnrin ní tilé toko rí gbogbo tó ń lọ kán lè bá àgbọ́rọ̀ yìí láti fi ṣe ìkọ́gbọ́n ni bóyá lẹ mọ̀ wípé tètò yìí wà fún nìyẹn ọ̀rọ̀ lètò tiwantiwa à ń gbé oríṣiríṣi àrà oríṣiríṣi ìrírí ayé oríṣiríṣi ọ̀rọ̀ ìyí tó ti ṣẹlẹ̀ sáwọn ènìyàn kan rí kó má bàa ṣẹlẹ̀ sínú ayé tiẹ̀ òun la ṣe ń wá sórí ètò lọ́sọ̀ọ̀sẹ̀ láti jẹ́ kẹ́ ẹ fi máa kọ́gbọ́n ní tilé toko kán má bàa wàá fọ̀rọ̀ ara tiẹ̀ gangan kán má bàa fi sọ̀rọ̀ káyé má bàa fọ̀rọ̀ ara tiẹ̀ gan kọ́gbọ́n òun la ṣe ń kígbe lórí rédíò tá a ṣe ń kígbe lórí amóhùnmáwòrán gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bá a ṣe ń ṣe náà rèé lórí Kiddy TV internet television a tún ṣe bẹ́ẹ̀ lórí Sweet FM tá a mọ̀ sí 97.5 bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń láǹfààní láti gbọ́ wa lórí rédíò láti rí wa lórí amóhùnmáwòrán òun náà lẹ tún rí wa wò báyìí live lórí Facebook káàkiri àgbáyé lẹ ti ń wò wá ṣe àdúpẹ́ ojú yín ò ní fọ́ etí yín ò sì ní di ó dára ẹ jẹ́ ká wọnú ètò lọ gbogbo àwọn èèyàn wa tó bá ń délé lọ́lọ́kan ọ̀jọ̀kan wọn ò mọ̀ bá wa ń bẹ̀ èmi ọmọ yín náà ni ọmọ wọn nílùú Ìbàdàn
Ìbàdàn májàmájà tó kára wájú lẹ́rú ẹ kúkú mọ̀ Ìbàdàn ó ṣọmọ lọlé lọ gbèsè wá ojú ẹsẹ̀ bó bá ti ń fún ni ó ti dán ọ lóhùn torí náà la ṣe mọ̀ mí sọmọ ọkọ èmi è sọmọ àlè rárá ẹyinjú Olódùmarè ọmọ Olúbàdàn ni mí Ìbàdàn májàmájà ni mo ti jáde wá èmi náà ni Olúwabùnmi ọmọ Adéagbo I still remain my name wọn ò ní fẹ́ lòmíì ṣe mí kí ló ṣẹlẹ̀ nípa obìnrin kan arábìnrin kan ló ní ọkọ àfẹ́sọ́nà ó ní ọkọ àfẹ́sọ́nà yìí wọ́n ti jọ ń bára wọn bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ kó tó di wípé ọkọ rẹ̀ ní ọ̀nà àbáyọ lọ sílùú òyìnbó ṣùgbọ́n arábìnrin yìí jẹ́ ẹni tó jẹ́ pé ó wà trustworthy tí ọkọ ẹ̀ nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀. Please share the video. I can see you, Sister Kemi K. Please share the video. I can see you, Sister Kemi. Ẹ ṣé ẹ jọ̀ọ́ ẹ bá wa share video yìí ọ̀rọ̀ yìí kàn fún gbogbo obìnrin pátápátá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé obìnrin ló ní ilé ayé obìnrin ló ní ilé ọkọ obìnrin ló ní gbogbo bí nǹkan bá ṣe ń dùn nínú ayé ibi tá a bá ti wà náà ládùn wà ètò yìí wà fún gbogbo obìnrin lónìí ó dára kẹ́ ẹ bá wa share ètò yìí please it is your sister share the video tell our people that your sister is on board ẹyinjú Olódùmarè ni kí ló ṣe arábìnrin yìí ń fẹ́ ẹni yìí lọ́jọ́ tó ti pẹ́ wọ́n ti jọ ń fẹ́ra wọn bọ̀ ṣùgbọ́n arákùnrin yìí nífẹ̀ẹ́ sí púpọ̀ débi wípé ó nígbàgbọ́ nínú ẹ̀ púpọ̀ wípé gbogbo ohun tí òun bá ti ní kó ṣe ó nígbàgbọ́ nínú ẹ̀ wípé kò ní fi ọ̀bẹ ẹ̀yìn jẹ òun níṣu ó nígbàgbọ́ púpọ̀ wípé gbogbo nǹkan tí òun bá ní kó ṣe òun ló máa ṣe kò sì ní dójú ti òun torí àwọn ẹbí ti mọ̀ àwọn ará ti mọ̀ wọ́n ti ṣe mọ̀ mí mọ̀ you are welcome my brother Mápàdé Adédúró that is my blood ẹ ṣé púpọ̀ wọ́n ń wò wá all the way láti America bọ́n ṣe ń wò wá láti Canada náà ń wò wá káàkiri àgbáyé ẹ ṣé nígbà tí arákùnrin yìí tí wọ́n jọ ń fẹ́ra wọn arákùnrin yìí rọ́nà àbáyọ ó lọ sílùú òyìnbó ìgbà tí arákùnrin yìí délùú òyìnbó ó ń ṣiṣẹ́ katakata nílùú yìí láti lè kó owó àti èrè lọ sílé lọ bá ìyàwó tó fi sílẹ̀ láì mọ̀ wípé arábìnrin yìí máa kó sọ́wọ́ òun la ṣe sọ fún wa pé gbogbo obìnrin gbọ́gbọ̀gbọ́n aṣọ́ra kò kí ń ṣe gbogbo ènìyàn tó bá pàdé lórí íńtánẹ́ẹ̀tì lórí afẹ́fẹ́ lórí Facebook tàbáwọn social media yòókù òun ló ti lò pé ènìyàn ló pàdé àwọn ènìyàn wà nínú ayé tó jẹ́ pé ẹranko ni wọ́n tá a bá ṣí wa lójú ẹ̀mí nígbà míì ènìyàn tó rò pé ó ń fi ẹsẹ̀ rìn wọ́n máa da ọwọ́ méjèèjì tẹ̀lẹ̀ wọ́n á dẹ̀ fi orí rìn wọ́n á fi máa rìn kọjá ṣùgbọ́n gbogbo wa kọ́ la ṣí lójú ẹ̀mí ní ìgbà tí arábìnrin yìí tó máa bọ́ sọ́wọ́ ìgbà díẹ̀ báyìí ló fi bọ́ sọ́wọ́ arábìnrin yìí kúkú ní ìyànjú lọ́jọ́ tó ti pẹ́ ó dákẹ́ ó ní sùúrù fún ọdún púpọ̀ ó ń dúró fún ọkọ rẹ̀ léyìí tó jẹ́ wípé ó nígbàgbọ́ wípé ó máa ṣe rere ó máa dé lọ́jọ́ kan ṣùgbọ́n ní ìgbà tí èṣù máa dé tó máa gbéṣẹ́ rẹ̀ dé ṣe arábìnrin yìí máa pàdé ènìyàn kan lórí social media ìgbà tó pàdé rẹ̀ gbogbo bá a ṣe ń yan ọ̀rẹ́ tá yan ọ̀rẹ́ lóríṣiríṣi ọ̀nà lórí social media náà ni especially lórí Facebook ó yan ọ̀rẹ́ yìí wọ́n jọ ń bá ọ̀rẹ́ ara wọn bọ̀ ó lóun léèyàn kan tó ń tún fẹ́ introduce sí ní Nàìjíríà ṣùgbọ́n ẹni yìí kò kì í ṣe wípé bóyá èèyàn burúkú ni kọ́kàn jọ máa bára wọn sọ̀rọ̀ torí wípé obìnrin ni you are welcome mommy Olúfunṣọ́ ẹ ṣé àwọn ìyá mi nìyẹn ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn mi mommy thank you for coming ma please share the video nǹkan yìí ló mú arábìnrin yìí sọ wípé òun fẹ́ introduce èèyàn sí ẹni tó ní ọkọ nílùú òyìnbó yìí tó ti ń farada nǹkan bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ kí ni tó ṣẹlẹ̀ ó mà pàdé arákùnrin yìí ó introduce rẹ̀ sí ọ̀rẹ́ tó pàdé lórí Facebook ó introduce arákùnrin yìí sí láì mọ̀ wípé gbájú ẹ̀ ni láì mọ̀ wípé olè ni láì mọ̀ wípé blackmailer ni kí ni tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí gbogbo obìnrin ló yẹ ká jọ kọ́gbọ́n lórí eléyìí torí gbogbo wa la sì máa dá sí ohun méjì tó tóbi tó jọni lójú la mú wá lọ́sẹ̀ yìí léyìí tó jẹ́ wípé gbàá kọ́bì tó máa ya gbogbo wa lẹ́nu ni
nígbà tí arábìnrin yìí àti ọkùnrin tí wọ́n introduce sí nílùú Nàìjíríà jọ ń bára wọn bọ̀ wọ́n kú jọ máa ń sọ̀rọ̀ lórí fóònù, wọ́n á jọ sọ̀rọ̀ lórí Skype, wọ́n á jọ sọ̀rọ̀ lórí Imo, wọ́n ti jọ bára wọn sọ̀rọ̀ deeply débi wípé arábìnrin tó lọ́kọ sílùú òyìnbó yìí ó ti ń ṣí àlọ́ọ̀bí sí méjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé àwọn obìnrin ẹ̀mí wa kúkú rèé báyìí náà ló ṣe rí àlẹ́mí púpọ̀ agídí la lè ṣe ṣe bẹ́ẹ̀ tá a bá dẹ̀ ń rí nítòsí tá a ti fọkàn sí wípé kìíní à ń rí nígbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń ṣe mistake irú ẹ̀ òun ló sún arábìnrin yìí sọ wípé òun ti lọ́ọ̀rẹ́ ọkùnrin káwọn jọ máa sọ̀rọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà èyí ló sún arábìnrin yìí débi tó jẹ́ pé ọ̀rọ̀ wọn ti wọ̀ débi wípé ó ti ń wọnú ìfẹ́ lọ nígbà tí ọ̀rọ̀ yìí débi ọ̀rọ̀ ọ̀fẹ́ ó di tárákùnrin wọlé sí rárá tó promise rẹ̀ nígbà ó promise rẹ̀ láwo lẹ́yìn tó jẹ́ wípé arábìnrin tiẹ̀ ti fọkàn sí pé yìí tó wà nílùú ọba ìgbà wo lòun rò pé ó máa dé ìgbà míì tó ń bá pé òun lè má get through gan sí kí ló fún un láǹfààní wípé kò tiẹ̀ ti gbàgbé òun sílùú Nàìjíríà báyìí lótìtọ́ ló ti sanwó orí òun ṣùgbọ́n ẹni tá ò rí báwo la ṣe fẹ́ ṣe èyí ló jẹ́ kárábìnrin kó sọ́wọ́ arákùnrin yìí nígbà tó kó sọ́wọ́ arákùnrin yìí wọ́n jọ ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà arákùnrin yìí á sẹ́ndì owó sínú àkáǹtì ẹ̀ ó máa sẹ́ndì káàdì á ṣe oríṣiríṣi fún ṣùgbọ́n wọn tí ì ríra wọn ó wá di ọjọ́ kan wọ́n ṣe lè fún bí oṣù bíi mélòó díẹ̀ ó di ọjọ́ kan ló bá sọ fún wípé sweetheart mi a ti ń sọ̀rọ̀ ọjọ́ tipẹ́ mo ti ń wojú ẹ lórí Imo mo ti ń wò lórí Skype mo wish kó ya fọ́tò ọyàn àti ìdí àti gbogbo nǹkan tí wọ́n ń pè lóbìnrin lára ẹ̀ sí mi èmi náà dẹ̀ ya tèmi sí ẹ gẹ́gẹ́ bíi tọkùnrin toró o mọ̀ pé mo máa ń busy lótìtọ́ iṣẹ́ mi ni ò tí ì jẹ́ kí n ráyè láti rí ẹ pẹ̀lú gbogbo àwọn excuses tí wọ́n náà dẹ̀ fún mi wípé ọkọ ẹ ó fẹ́ síbì kan ó tí ì fẹ́ jẹ́ ká ríra ṣùgbọ́n ìfẹ́ mi ń fà sí ọlọ́kàn mo fẹ́ rí gbogbo ohun tó fi ṣe obìnrin arábìnrin yìí wò pé wow ara Mr. Kọ́lé yìí ìfẹ́ yìí ti pọ̀ ó nífẹ̀ẹ́ òun púpọ̀ àwọn tí ń bàbọ̀ ó ṣe díẹ̀ àwọn kúkú ti jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́ yìí sì ti jọ ń wọnú ara wọn òun ló mú arábìnrin yìí ṣe àṣìṣe yìí ó mà sẹ́ǹdì gbogbo kinní yìí o arábìnrin yìí sẹ́ǹdì àwọn nǹkan wọ̀nyí ó sẹ́ǹdì ìdí rẹ̀ ó sẹ́ǹdì ọyàn rẹ̀ ó sẹ́ǹdì gbogbo nǹkan tí wọ́n ń pè ní obìnrin sí arákùnrin yìí nípa wípé ìfẹ́ yìí ó ti ń gbilẹ̀ nínú ọkàn rẹ̀ ṣé kò kúkú mọrú ọkùnrin tó bá sọ̀rọ̀ kò mọ̀ bóyá ó rọ lápá tàbó rọ lójú kò mọ̀ bóyá ó fọ́ lójú tàbó rọ lẹ́sẹ̀ òun ló wá fà á lọ́jọ́ kan nígbà tí arákùnrin yìí rí gbogbo ohun tó fẹ́ rí tán arábìnrin yìí ti tú ara ká débi wípé ó ti sọ̀rọ̀ débi tí ò yẹ kó sọ̀rọ̀ dé nínú ayé ó ti bá sọ̀rọ̀ ó ti bá ṣe oríṣiríṣi lórí Skype àti lórí Imo gbogbo obìnrin pátá ṣe rí wípé ọ̀rọ̀ yìí kàn wá káàkiri torí oríṣiríṣi nǹkan irú nǹkan yìí ń ṣẹlẹ̀ sí oríṣiríṣi ẹ̀dá lára àwọn tá à ń jà fún lórí stop being molest a rí oríṣiríṣi nǹkan báyìí tí wọ́n ń gbé wá ó láṣẹ wò wípé gbogbo ẹ̀yin wọ̀nyí àwa tá a mọ́ra wa lóbìnrin bóyá ìyàwó ilé ni ẹ tàbí tó tiẹ̀ tí ì lọ́kọ ẹ jọ̀wọ́ mistake yìí ó ń jẹ́ àwọn tó ń jẹ́ ìdènà tó jẹ́ ń jẹ́ problem lọ́wọ́lọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin nílé ayé báyìí kí ni tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí ló bá dijọ́ kan lárákùnrin bá ní òkè ọjọ́ tá a bá rí bíi wọlẹ̀ ṣarábìnrin yìí dẹ̀ ti sọ iye tó ti wà lákàǹtì tí ọkọ kúkú ti sẹ́ǹdì sí láti ìlú òyìnbó ṣó ti sọ gbogbo nǹkan tó ti máa sọ pẹ̀lú ẹ̀tọ́ bí ọ̀rẹ́ kó tó di wípé arákùnrin yìí pé wá bíi pé jẹ́ ká fẹ́ra wa sílé èyí ló mú arábìnrin yìí náà sọ wípé ó tiẹ̀ tákòkò ìwọ ọ̀rẹ́ mi Kọ́lé yìí jẹ́ ká fojú ríra wa nígbà tí arákùnrin Kọ́lé yìí máa wá lọ́jọ́ náà lọ́hùn-ún kò wá dá wá ó wá pẹ̀lú ọ̀rẹ́ kan ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ó di ẹni tí wọ́n ti wíṣì àwọlé léyìí tó dẹ̀ jẹ́ wípé ike kékeré wà lẹ́yìn rẹ̀ nígbà tí wọ́n dẹnu géètì arábìnrin yìí ṣílẹ̀kùn
ó wò pé èèyàn kan lòun expect, òun ò expect arọ, òun ò sì expect abuké. Kí ló ń ṣẹlẹ̀? Ojú tóun dẹ̀ ń wò yìí kọ́ ni fọ́tò tóun máa ń rí, ṣùgbọ́n nígbà tí wọ́n bá fẹ́ bá sọ̀rọ̀, ọkùnrin tó tì wá yìí òun lójú tó máa ń rí pé ẹ jọ̀wọ́ Mr. Kọ́lé dà nínú ẹ̀yin méjèèjì. Ẹni tó jókòó sórí wheelchair sọ pé òun ni Mr. Kọ́lé, ẹni tó tì í lẹ́yìn sọ́ṣà ń rẹ́rìn-ín pé madam ẹ jẹ́ ká wọlé ná, madam ẹ ti ẹ jẹ́ ká wọlé ná. Ọ̀rọ̀ di bóòlù ìyá mi. Arábìnrin yìí wà convince, kò mọ tó máa ṣe mọ́. Ó di tó já wípé ẹ̀rù ń bà pé kí ló ń ṣẹlẹ̀, ṣóun ò ti fọwọ́ ayé ara òun ṣera òun báyìí. Nígbà tí wọ́n máa wọlé, kí ni tó ṣẹlẹ̀ sárábìnrin yìí? Gbogbo ẹ̀yin èèyàn mi ní tilé toko, please ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí. Ẹ jẹ́ kí gbogbo obìnrin káàkiri àgbáyé, bóyá ọmọdé ni ẹ́ ni tàbí àgbà ni ẹ́, bóyá o ti lọ́kọ tàbí o ti ẹ̀ tí ì lọ́kọ, bóyá o ti láfẹ́sọ́nà tàbí o ti ẹ̀ ń wojú Ọlọ́run fún nǹkan báyìí ni, torí ẹ̀kọ́ ńlá leléyìí jẹ́ fún wa ní tilé toko. Olómàfá tí arábìnrin yìí nígbà tí wọ́n wọlé tán, nígbà tí arákùnrin tó níké yìí tó máa dìde lórí wheelchair tó ti dìde, ike yìí wà lẹ́yìn ẹ lóòótọ́, ó sọ fún pé òun gangan ni Kọ́lé tó ti ń bá sọ̀rọ̀ lọ́jọ́ tó ti pẹ́. Ó ní ṣùgbọ́n bóun ṣe wà yìí, òun mọ̀ pé ó máa yà á lẹ́nu. Lọ́wọ́lọ́wọ́ báyìí náà kó tiẹ̀ tó sọ nǹkan kan, àwọn méjèèjì gbọ́dọ̀ kọ́kọ́ bá a ní àjọṣepọ̀, léyìí tó sì jẹ́ wípé arábìnrin yìí rò pé gbogbo ìdí, gbogbo ọyàn, gbogbo private part, gbogbo tọ́lọ́run ṣe fóun lóbìnrin tó òun sẹ́yìn sárákùnrin, gbogbo ẹ̀ ló ti delete. Ṣùgbọ́n kò mọ̀ wípé wọ́n máa lò láti fi blackmail òun ni, kò mọ̀ pé wọ́n máa lò láti fi balẹ̀ ayé òun jẹ́. Òun ló máa fà á, léyìí tó dẹ̀ jẹ́ wípé lótìtọ́ kò kí ń ṣe gbogbo obìnrin ló ní dignity. Tó bá ṣẹlòmíì ló ṣẹlẹ̀ sí, àkókò wo ni pé tó bá máa ṣe tó bá ṣe ni kó o máa ṣe. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé àwọn obìnrin kan ṣì wà nú ayé tí wọ́n ní Ọlọ́run, tí wọ́n ní ìtìjú, tí wọ́n sì ní àwọn tó jẹ́ wípé wọ́n ń tijú fún wọn lẹ́bí wọn lára. Wọ́n lé èèyàn tó jẹ́ wípé wọn ò fẹ́ jẹ́ kí wọ́n fi ọṣẹ tàbí kí wọ́n fi tí ò dá yí wọn lára. Arábìnrin yìí jẹ́ kan láàrin àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí, ṣùgbọ́n ó ti fall victim, léyìí tó jẹ́ pé kò mọ̀ tó máa ṣe mọ́. Èyí ló fa ariwo arábìnrin yìí sunkún sínú. Ó sunkún, kò rẹ́ni tó máa pè, kò mẹ́ni tó máa pè láti sọ pé kó jọ kó bá òun dá sí ọ̀rọ̀ ayé òun. Àwọn ọkùnrin méjèèjì tó wá wálé yìí, wọ́n máa bá lájọṣepọ̀. Ìyí dúró bẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n bá lájọṣepọ̀, ṣárábìnrin yìí ò ní wò pé ìyà jẹ òun. Ẹ má gbàgbé párábìnrin ti lọ́kọ tó ń fẹ́ nílùú òyìnbó. Ẹ rí pé àṣìṣe ńlá ni. Arábìnrin yìí léèyàn tó jẹ́ pé wọ́n ti sanwó orí ẹ̀, ṣùgbọ́n nípasẹ̀ ọ̀rẹ́ tó yàn ní orí Facebook, ó ti fọkàn sí wípé ènìyàn ni, kò mọ̀ pé ẹ̀dá ẹranko èèyàn tó daṣọ ènìyàn bora ni. Nítorí ẹ̀ la ṣe sọ fún yín pé kò kí ń ṣe gbogbo èèyàn tó o bá rí ló gbọ́dọ̀ rò pé èèyàn ni wọ́n. Ó yẹ kó o lè mọ tó ń ṣe, kó o máa fẹ̀mí darí, kó o máa wà nínú Ọlọ́run ní gbogbo ìgbà, kó o máa mọ èèyàn tó o máa sọ̀rọ̀ ayé rẹ fún, kó o máa mọye ìgbà, o má gbọ́dọ̀ máa màsìkò àtìgbà tó o gbọ́dọ̀ máa sọ̀rọ̀ síta. Èyí ló fà á táwọn arákùnrin yìí wá fi obìnrin yìí sí ransom, pé lọ́jọ́ tòní ó máa ṣe nǹkan kan fáwọn. Òun ò béèrè owó tó pọ̀ lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n òun mọye tó wà lákàntẹ̀, ṣó mọ̀ pé lọ́jọ́ táwọn ti jọ ń sọ̀rọ̀, wọ́n fi fọ́tò gbogbo òbò, wọ́n fi gbogbo fídíò tó yà sí àwọn pípù yìí hàn, wípé kó wò ó pé kò kí ń ṣe ṣeréṣeré o. Àwọn rẹ́dì láti bá kanlẹ̀, àwọn sì rẹ́dì láti gba just 4 million lọ́wọ́ ẹ̀ péré làwọn ní. Léyìí tó jẹ́ wípé ọkọ rẹ̀ tó wà nílùú òyìnbó, ó ti fọkàn sí wípé obìnrin tóun lè fi ọkàn tán ni. Gbogbo iṣẹ́ tí arákùnrin ṣe nílùú òyìnbó, gbogbo ìyà tó ń jẹ, inú àkáǹtì arábìnrin yìí ló ń kódà sí. Gbogbo bó ṣe ń ṣe tó ń nulẹ̀ ní gbogbo ìgbà. Èyí ló fà á tó jẹ́ wípé arábìnrin ó ti bìlíìfù ẹ̀, ó ti rò wípé òun ti mọ̀, òun sì ti nífẹ̀ẹ́ sárábìnrin gbogbo tóun bá fẹ́ ṣe. Gbogbo owó yìí ó kó síbẹ̀ láti fi kọ́lé, láti fi ṣe ohun tó dára, kí wọ́n lè wá bíùdì márèèjì wọn, kí ilé ayé wọn lè máa lọ. Ṣùgbọ́n nígbà tí arábìnrin yìí máa kó sọ́wọ́,
ọkùnrin tí ó ya gbogbo òbòsí tó ya gbogbo ọyàn tó ya gbogbo ayé ẹ̀ sí àti fídíò àti gbogbo èyí ó lò ó láti fi gba owó ó lò ó láti fi gba àwọn nǹkan tó jẹ́ wípé ó jẹ́ dignity inú ayé ẹ̀ tó jẹ́ tobìnrin èyí ló kó sí wàhálà nínú ayé ṣùgbọ́n ìyí tó wá jẹ́ bábánbárì tó panilẹ́kún jù ó ní wípé ní ìgbà tí arákùnrin yìí máa sọ̀rọ̀ ó ní nígbà tí òun bá gba owó yìí tán tí ọkọ obìnrin yìí bá dé láti ìlú tó lọ òun sì máa wà lórí wípé àwọn gbọ́dọ̀ jọ máa bára wọn sùn léyìí tó dẹ̀ jẹ́ wípé ọjọ́kọjọ́ tó bá rẹ́dì láti sọ̀rọ̀ síta kó má gbàgbé pé òun ní oríṣiríṣi àwọn àṣírí lọ́wọ́ òun ní àwọn nǹkan tóun lè lò láti fi ba ilé ayé rẹ̀ jẹ́ ẹ̀yin èèyàn mi ní tilé toko ṣé ẹ wá rí báyìí wípé obìnrin yìí ti ṣe àṣìṣe nípa àìkíyèsára nípa àìyẹrẹniwò láti yan ọ̀rẹ́ tó rí lórí Facebook tó mọbi tó ti ń bọ̀ ọ̀rẹ́ tó mọrú èèyàn tó jẹ́ nínú ayé tó ti rọ fọkàn sí wípé ènìyàn ni èyí ló fà á tárábìnrin yìí fi wá di ẹni tó jẹ́ wípé ẹni ìbànújẹ́ lọ́jọ́ tòní arábìnrin yìí ló ti tọ́ ọkọ rẹ̀ ò tí ì dé báyìí ṣùgbọ́n ó nídi ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn káàkiri àgbáyé ọ̀nà wo lòun fẹ́ gbègbà pé ṣé tóun bá lọ sínú police station ní ìsìn tóun lọ rìpọ́ọ̀tì ọ̀rọ̀ ẹ̀ ṣé nígbà tí kinní yìí bá ṣẹlẹ̀ ṣé kò kí ń ṣe nǹkan tí ó máa lé òun kúrò tóun ò tiẹ̀ ní lè ríbi dé sí mọ́ tàbí ṣé ẹ rò wípé nǹkan báyìí ó lè jẹ́ kí ọ̀rọ̀ òun kó níyanjú lẹ́yìn arákùnrin ti gba 4 million lọ́wọ́ ẹ̀ oríṣiríṣi ọ̀nà ìgbàkúgbà tó bá wù ú ló máa ń pè é ọjọ́ kó wá ka mọ́lé ọjọ́ kó pé kó bá òun níbi báyìí abuké lárákùnrin ó ń bá sùn ó ń fìyà jẹ ó ń mò lẹ́ẹ̀sì ẹ̀ ní oríṣiríṣi ọ̀nà wọ́n fún wa láǹfààní láti gbé ọ̀rọ̀ ẹ̀ wá lórí molestation ni ó ń láṣẹ ní ká gbé wá ṣùgbọ́n àti ìní gba ìpè lórí eléyìí torí nǹkan méjì lẹ máa bá wa dá sí lọ́sẹ̀ yìí ẹ jọ̀wọ́ ní tilé toko àwa mọ̀ bóyá a wò pé bóyá ṣé ká kọ́kọ́ dá sí báyìí ni ká tó lọ síbi ètò kejì ṣé alẹ́ èèyàn kan tàbí méjì tó lè bá wa pè lórí eléyìí láti jẹ́ ká mọ ọ̀nà tí arábìnrin fẹ́ gbé ọ̀rọ̀ ayé rẹ̀ gbà torí ẹ̀ náà ni ọ̀rọ̀ lètò tiwantiwa fi wà fún gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi ní tilé toko káàkiri àgbáyé gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀yin tẹ́ bá ní ìmọ̀ràn àti pé tẹ́ bá tún ní nǹkan tẹ́ rò wípé arábìnrin yìí lè ṣe láti fi ràn án lọ́wọ́ kí ni tárábìnrin yìí lè ṣe láti fi yọ kúrò lórí ọ̀rọ̀ yìí báyìí torí àwa rẹ́dì organization yìí rẹ́dì láti gbé lọ sí kóòtù a rẹ́dì láti ẹ̀ ti ṣe tó ṣe ṣùgbọ́n arábìnrin yìí ṣì ń bẹ̀rù torí tó pọ̀ ti bàjẹ́ ó ní ìdí advice ṣé bẹ́ẹ̀ náà ni ṣé ká gbé lọ in a legal way náà ni àbẹ́ ní ẹjọ́ tá a bá rí èèyàn tó lè bá wa dá sí ọ̀rẹ́ ìpè méjì mẹ́ta ká tún tó wọnú ètò kejì lọ torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ wípé àkókò wa ò pọ̀ wákàtí kan àtààbọ̀ péré ni orí ìpè tá ilé kọ́kọ́ sáré pè wá sí lórí eléyìí ná ká má bàa gbàgbé torí sítórì ẹlẹ́ǹkejì yìí òun náà lékè kà tó pọ̀ ní gidi gan ni òun la ṣe ní ká kọ́kọ́ sáré sọ eléyìí ná ní tilé toko ẹ̀yin bàbá ẹ̀yin ìyá mi ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sétò yìí orí ibi tẹ́ ẹ máa pè mí sí olè ń wò lórí amóhùnmáwòrán yìí fún gbogbo àwọn tó ń wò wá lórí tó ń gbọ́ wá lórí rédíò káàkiri àgbáyé ẹ lè pè wá sórí WhatsApp nọ́mbà wa kò change nọ́mbà náà ní 074-871-9820 WhatsApp nọ́mbà wa nìyẹn tàbí kẹ́ ẹ pè wá sórí 07424614052 àwọn nọ́mbàs tẹ́ lè pè sílẹ̀ ń wò yẹn bọ̀ fún àwọn tó ń gbọ́ wa lórí rédíò káàkiri àgbáyé báyìí orí nọ́mbà tẹ́ máa pè wá sí àwọn la dárúkọ fún yín yẹn lórí WhatsApp wa ó ní 074-871-9820 tàbí kẹ́ ẹ pè wá sórí 07424614052 ọlọ́run ò ní dẹ́yìn náà dọ́rọ̀ ilé ayé yín
arábìnrin ti ṣìṣe báyìí nípasẹ̀ ọ̀rẹ́ tó yàn lórí Facebook oríṣiríṣi nǹkan ló ti bàjẹ́ nínú ayé ẹ̀ báyìí ṣùgbọ́n ó fẹ́ kẹ́yìn ọ̀jọ̀gbọ́n káàkiri àgbáyé ní tilé toko ẹ̀yin tó já wípé àmọ̀ràn nìyí ẹ̀yin tẹ́ ẹ lè bá wa dá sétò yìí tẹ́ ẹ lè fún wọn ní àwọn tó dára láti gbọ́ ẹ jọ̀wọ́ ẹ bá wa pè sórí ètò yìí inú arábìnrin náà á dùn káti ẹ̀ kọ́kọ́ mọ tí wọ́n gbọ́dọ̀ ṣe bó ṣe méjì ènìyàn méjì tàbí mẹ́ta ló lè pè wá wọlé láti fi mọ nǹkan tí ó máa ṣe ná lọ́lá Olódùmarè Ọlọ́run ò ní dá wa dá bùkátà ayé wa ẹ bá wa dá sí ká tó bọ́ sórí ètò kejì ní pẹrẹwu torí ètò kejì tá a mú wá yìí ó jẹ́ ohun tó lágbára púpọ̀ ṣùgbọ́n lórí eléyìí ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí nọ́mbà náà ni 07424614052 tàbí kẹ́lẹ̀ pè wá sórí WhatsApp nọ́mbà wa 07448179820 ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí yín ò sì ní di ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ní tilé toko ọmọ yín ni orí ọ̀rọ̀ lètò òun náà láṣìwà yìí ẹ ṣe àdúpẹ́ lọ́sẹ̀ yìí ìfẹ́ tẹ́ ní sí wa kò ní bàjẹ́ a máa dúró ná ẹ jẹ́ ká gbọ́ music ká fi gbọ́ pé tí wọ́n fẹ́ wọlé. Yeah, thank you so much, my beautiful sister Funke Awodire. Good evening, ma. Ẹ ṣé àdúpẹ́. Mi ìsìnkú pọ̀, my beautiful sister. Nǹkan jẹ́ kí n sáré brief yín. Arábìnrin kan olóyún ọ̀rẹ́ lórí Facebook léyìí tó já wípé láti bẹ̀ ó lọ́kọ nílùú òyìnbó. Ọkọ yìí ń tọ́jú ẹ̀ ní gidi gan ń kówó síbẹ̀ láti sọ wípé tóun bá jìyàjìyà fún bí ọdún mélòó kan kó padà sílùú Nàìjíríà láti wá lọ settle down pẹ̀lú ìyàwó òun ṣùgbọ́n arábìnrin yìí yan ọ̀rẹ́ lórí Facebook ó kó sọ́wọ́ àwọn gbájúẹ̀ ó dẹ̀ kó sọ́wọ́ àwọn tó máa tó rẹ́dì láti blackmail èyí ló wá fà á báyìí nígbà tí ó ń bá arákùnrin tí wọ́n introduce sí nílùú Nàìjíríà sọ̀rọ̀ ó ní kó sẹ́ndì ìdí kó sẹ́ndì ọyàn kó sẹ́ndì gbogbo nǹkan ara ẹ̀ sóhun wọ́n ti ṣe oríṣiríṣi fídíò pẹ̀lú ara wọn ó ti sẹ́ndì oríṣiríṣi fọ́tò léyìí tó já wípé gẹ́gẹ́ bá ṣe mà síyàwó ilé tí wọ́n ti sanwó orí ẹ̀ tó sì ti wà tọkọ wà ní òyìnbó tó ń jìyà fún ṣùgbọ́n ti bìlíìfù ọ̀rẹ́ tó introduce ẹ̀ sí lórí Facebook wípé èèyàn dáadáa ni kán sì jọ máa ṣọ̀rẹ́ náà láì mọ̀ pé gbájú ẹ̀ ni èyí ló mú arákùnrin yìí ó lo gbogbo fọ́tò tó ní àtàwọn fídíòsì tó ní pẹ̀lú gbogbo sítórì tárábìnrin ti sọ fún bí ọ̀rẹ́ láti fi máa bá sùn òun àtọ̀rẹ́ rẹ̀ wọ́n bá sùn níbọn ni wọ́n ń mò lẹ́sẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ wọ́n dẹ̀ ti béèrè fún 4 million nínú àkáǹtì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tárábìnrin ti withdraw èyí ni Stop Being Molest organization wa fẹ́ dá sí arẹ́dì láti gbé wọn lọ sí kóòtù ká fọlọ́pàá gbé wọn ṣùgbọ́n arábìnrin yìí ní pé ká jọ̀wọ́ ká ní sùúrù tó lóun ò fẹ́ kí fídíò yìí kó jáde síta òun ò sì fẹ́ kí fọ́tò yìí kó jáde síta torí ìbẹ̀rù bojo tí ń mọ òun torí ọkọ àfẹ́sọ́nà òun gbogbo ìyà tó ń jẹ nílùú òyìnbó gbogbo iṣẹ́ tó ń ṣe gbogbo owó tó ń kó sóun lọ́wọ́ wọ́n ti fẹ́ gba owó ìtọ́lọ́wọ́ òun gbogbo ìgbà náà sì ń bá òun sùn láì tó àti láì yẹ òun la ṣe ní kí gbogbo obìnrin kan pera wọn jọ kí wọ́n ṣọ́ra wọn ní tilé toko kò kí ń ṣe gbogbo ẹ̀dá tó bá rí tó bá wò bí èèyàn lèèyàn ẹlòmíín wà wọ́n rẹ́dì láti lo nǹkan yìí láti fi blackmail ẹ wọ́n rẹ́dì láti lo nǹkan yìí láti fi bayé ẹ jẹ́ ìwọ tó mọ́ra rẹ lóbìnrin tó ní dignity ìwọ tó mọ́ra rẹ lóbìnrin tó jẹ́ wípé o fẹ́ ní ọmọ tó máa bí sínú ayé tó ò tí ì pàdé ọkùnrin tó ò tiẹ̀ tí ì mọ́rí ọkọ lè rẹ ránṣẹ́ onídìí àti sẹ́ǹdì òhò rẹ sí ni tó wá ní kó bẹ́ kó bọ́ra sílẹ̀ kó yára rẹ ní òhò tójútójú ó dẹ̀ wo ṣùṣù ó sẹ́ǹdì ẹ̀ thank you ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbà pé yìí hello Kọ́lá hello ẹ kálẹ́ yes sir yes ma ẹ ṣé àmín Olódùmarè àmín
Wọ́n bẹ̀ níṣẹ́ ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ parọ́. Wípé irú wọn ṣì pọ̀, wọ́n lè ti máa fi wọ́n tó fi náà bẹ̀. Èmi ò bí tí ẹni yẹn mo sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀. Ẹ ṣé. Àwọn tó dẹ̀ ń sọ pé àwọn blackmail yẹn well done. Bébí kan bá ní nọ́mbà máa blackmail yẹn. Tó jẹ lóyò. Ẹ ṣé àdúpẹ́. Gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run. Èmi á gbé obìnrin yẹn pé let them do their work. Wọ́n ṣe wọ́ sí wọn. Wọ́n ṣe wọ́ sí wọn. Kékeré kò ṣẹlẹ̀ rí, kò ní délé ayé, kò ní ìjà ayé yìí. Wọn ò tí ì ṣẹ̀dá kò ṣẹlẹ̀ rí. Bẹ́ẹ̀ ni. Gbogbo à ń ṣò ọyàn, à ń ṣò òdì, kò jẹ́ tuntun mọ́. Sọ́fẹ́ gbọ́ tuntun, àwọn ọmọdé ìwé wọ́n lẹ̀ mọ́ bọ́ọ̀lù wọn gan, wọ́n lẹ̀ àlẹ́dà ojú ara, ojú ọyàn, wọ́n lẹ̀ mọ́nu yàrá wọn nílé ìkàwé. Ó bọ̀rọ̀ ni, tó kò sí nǹkan tó jẹ́ tuntun mọ́, àfi bò wọ́n. Àwọn obìnrin wa gan àárín òkò lójú títì kò sí nǹkan tó jẹ́ tuntun mọ́. Ẹ jẹ́ tó sẹ́ẹ̀dì fídíò. Ìyà tó jẹ lórí ìkíní ó ti tó gẹ́. Ó ti tó. Ọlọ́wọ́n bá gan ò ní fi ìyà jẹ èèyàn tó tó báyìí. Ẹ wá ó jẹ́ kó wá fi àwọn ènìyàn lẹ̀ pé kó fi wọ́n lẹ̀ fún adájọ́ dájọ́. Ṣé ẹ mọ̀ wípé ọba àṣà kò mọ̀ pé èlé òní wọ́n bá òun nígbà tó fẹ́ ṣe ìdájọ́ Abíọ́lá. Bẹ́ẹ̀ ni. Ọba tó jẹ́ ìpínlẹ̀ kọ́ fà wọ́n lọ́wọ́. Ìwọ̀n ọmọ tó fẹ́ ìdí táwọn aráàlú yẹn kọ́ bọ́ra wọn sí òun ọmọlúwàbí láàrin òru kọ́ kékeré ọlọ́run kó tó kó dárí àti dédé àwọn ọjà wọn kó dáwọ́ tọrọ yìí. Ó lè kan ṣoṣo òun ló lè tán nínú bí ọ̀rẹ́ wọn dàbí abímọ kú ní báyìí. Ọ̀rọ̀ wọn dàbí abímọ wọ́n wá sí ọlọ́run ọba ó dárí jì wọ́n kó wá dá sí i. Ó lè kan ló gbé ní níjà kérò bọ oníjà fúnra rẹ̀. Ẹ̀bá àfẹ́ lọ́ọ̀yà ayé kẹ́ẹ̀pin ọlọ́pàá ayé nǹkan ní ṣoṣo. Ẹ ṣé. Lọ́ọ̀yà tí ó ní agbára ju gbogbo àwọn lọ́ọ̀yà tẹ́ẹ̀ pé mílíọ̀nù. Ó kì í pé ó lè tọ àwọn àgbààgbà wòlíì lọ àti àwọn àfà ẹ̀dá mi. Abẹ́ ti kí ọmọ lọ́wọ́ náà. Bẹ́ẹ̀ ni o. Abẹ́ ti gé ọmọ lọ́wọ́ báyìí o. Ṣé ti rí lẹ́tẹ̀ẹ́ tó dé wọ̀? Ẹgbẹ́ mú rìn lédè lójú. Abẹ́ ò ti parẹ́. Wọ́n tún wípé. Bẹ́ẹ̀ ni. Ọkọ yẹn á dúró sí wọn. Á dúró sí wọn. Ara ẹni tó ṣe jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ti ṣe fídíò tó pé tó ń ṣe lábẹ́ òrùlé wọn. Ó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Tí Ọlọ́run dẹ̀ sọ pé mi ò ní jẹ́ kọ́kọ́ ẹ fi ẹlẹ̀ ọkọ ẹni. Bẹ́ẹ̀ ni. Àbí? Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni kó nígbàgbọ́ nínú Ọlọ́run. Kọ́kọ́ má máa bá sùn ẹni a ò mọ̀. Ẹ ṣé mo dúpẹ́ ìyá mi ẹ ṣé o thanks for calling ma. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ jọ̀wọ́ tá bá ráwọn tó tún fẹ́ dá sétò yìí àwọn màmá wa tó pè wá wọ́n láwọn ò tiẹ̀ pítì wọn torí ìtọ́ jẹ náà yó wọn ṣùgbọ́n wọ́n tún wá sọ̀rọ̀ lẹ́lẹ́ǹkejì wípé tá a bá rí i tí bóyá ó kúkú bẹ́tà káwọn àwọn arákùnrin kan rìlíìsì fídíò torí ìtọ́ fìyà jẹ arábìnrin tó gẹ́ tó bá jẹ́ pé yẹn náà fẹ́ máa lò tán fẹ́ fi wò wípé àwọn kúkú fẹ́ bayé arábìnrin yìí jẹ́ torí abẹ́ ti gé ọmọ lọ́wọ́ náà ṣìṣe ti ṣẹlẹ̀ náà ó ti ṣẹlẹ̀ sí wípé nítorí ẹ̀ làwọn ṣe kíni làwọn ṣe sọ bẹ́ẹ̀ wípé kọjọ́ tó bá jẹ́ pé ó fẹ́ rìlíìsì fídíò ni kó rìlíìsì fídíò nítorí wípé ìwọ̀nba tí wọ́n ṣe ti tó gẹ́
inú mi sì dùn wípé ẹni tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí náà ń wò wá báyìí wọ́n sì ń gbọ́ kó fi lé Ọlọ́run lọ́wọ́ kí wọ́n fà àwọn arákùnrin sílẹ̀ torí ìyà tí arábìnrin tí ó ti jẹ ó ti tó. Ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní tilé toko, ẹ jọ̀ọ́ tá a bá tún rẹ́ni tó tún lè mú ìmọ̀ràn wá orí àwọn nọ́mbà tẹ́ máa pè wá sí òun láti sọ yìí fún gbogbo àwọn tó ń gbọ́ wa lórí rédíò lọ́wọ́lọ́wọ́. Ẹ pè wá sórí 07424 614052 tàbí kẹ́ ẹ pè wá sórí 0744 871 9820. Ẹ jọ̀ọ́ ẹ tún jẹ́ ká gbà pé hello kọ́lá. Ẹ kúrọ̀lẹ́ o, ẹ kúrọ̀lẹ́ mà. Yes ma. Ẹ kúrọ̀lẹ́ mọ́mì. Àmì Jésù Kristi. Olúwa ṣeun. Torí kó tó ríta ó ti tọ́ báyìí báyìí. Now, àwọn ọmọ mi tó pè wá ṣáájú. Yes. Wọ́n sọ̀rọ̀ dáadáa. Èmi kàn ní àfikún ni lórí ẹ̀. Àfikún náà ni pé ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ohun tí jìyà. Enough is enough. Enough is enough. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ kí àṣírí yẹn tó ti tà. Gbogbo èèyàn ti fojú gbọ́ báyìí, gbogbo ayé ti fetí gbọ́. Wọ́n ti fetí gbọ́. Bẹ́ẹ̀ ni, olúkúlùkù ti rí ẹ̀kọ́ kọ́ nínú ẹ̀. Torí orí Facebook, àwọn èèyàn tó dá mà wà níbẹ̀. Ní àtẹ̀yìn wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni. Ó ṣe rí nìyẹn, àwọn ẹni ibi náà lè pọ̀ rẹpẹtẹ bí iyan ẹ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni. Nígbà tí ó àwa yìí lọ́ba ṣe ti ìrìn lọ pé mo fẹ́ fẹ́ ẹ, mo fẹ́ lórí Facebook. Àwọn tó wà wọ́n ò kù yá. Tọ́wọ́ sẹ́ǹdì ìdí tẹ̀ sẹ́ǹdì ọyàn. Exactly. Tó ń bá wá sẹ́ǹdì ọyàn tó ń sẹ́ǹdì gbogbo tó ń pè nínú obìnrin nínú ayé ẹ̀, gbogbo àṣírí ayé ẹ̀. Gbogbo ewu ayé ayé ẹ̀ pátá tó fi ń jẹ́ obìnrin. Tí ẹ tó wà nílùú òyìnbó ń ṣiṣẹ́ lé lórí. Wá gbé èso sí àìníbẹ̀lọ́rùn pèsè. Àìnítẹ́lọ́rùn. Bẹ́ẹ̀ ni, ìjọba ìsọpẹ́ tó torí ẹ̀ tó nílùú òyìnbó ló ń ṣiṣẹ́. Oṣooṣù ló dẹ̀ sọ ló ń sẹ́ǹdì owó tó ń plánù bọ́n ṣe máa kọ́lé. Can you imagine that? Àwọn ẹni tí kò wá jókòó, wọ́n wá ṣiṣẹ́ lórí ìgbésí ayé ẹni lẹ́nu. Wọ́n tó fi òkú ojú ẹ̀ ṣe, àwọn wá ń gbà á. Kó rí kókó lé, ó di oríta, ó di oríta. Ó gbà bẹ́ẹ̀. Kó gbà bẹ́ẹ̀ tó bá kúkú máa gbé síta kó gbé síta ó ti tó gẹ́. Bẹ́ẹ̀ ni ó ti tó jẹ́. Bẹ́ẹ̀ ni. Àtọ̀rẹ́ ọwọ́ àdọ́gbọ́n ti ẹ̀wọ̀n wá ti wíìchì àkiri láì ṣe fẹsẹ̀ ń dùn ó wá dìde sókè. Àmín. Oríṣiríṣi ọ̀nà ló fi ń wówó nílùú Nàìjíríà báyìí. Òun ló wà nínú wọn. Àwọn míì náà tó wà ń bẹ̀ wọ́n pe àwọn olóṣìṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé wọ́n á kọ́ lórí péjì wọn. Bẹ́ẹ̀ ni a tẹ̀ sí mẹ́tò bọ̀ lórí ìyẹn a sì ń bọ̀ ń bẹ̀. A sì ń mọ́rọ̀ bọ̀ ń bẹ̀. Ìní àlọ́ òríran sí ní àwọn oríṣiríṣi ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ó jẹ́ ẹni kò sí nǹkan lójú òní láyé. Ìròyìn ọ̀yànṣẹ́ kó ríran sí ni ní òbẹ̀ yànṣẹ́. My Facebook, ó ti jẹ́ kó yé wọn sí because I will not answer anyone. My Facebook is not even for that.
ìṣọ̀rẹ́ kí ló dé tó lọ bí bọ̀. àbí. ọ̀gá òrí rẹ̀ ọ̀sẹ̀ ra ẹ̀ láì ṣe ìdánilọ́ níṣẹ́. títí ayé mi dé yìí balùwẹ̀ fẹ́ rí ọ kí ló kẹ̀yìn àtìmọ́ tó rí bí lọ́ọ́ rí ọ sí ẹ. níbi tó jẹ́ ìdíje tó kọ́ wá pa olóhùn wọlé. ó ní ìrùbọ́ àwọn tó ń bá tò ó torí pé ọ̀pọ̀lọpọ̀ Facebook ló wà sí tó jẹ́ pé evangelism la fi ń ṣe. kò yé wa mọ́ mọ́mì kò yé wa mọ́ kọ́lọ́run kó dáríjì. àmì kálẹ̀ ìdíje ọkọ̀ olówó wọn ní irú àwọn tó wà lórí ìwé ìjìyà yẹn ṣùgbọ́n ọlọ́run ẹ má jà láàbò jìnnà ọlọ́run á bá wa wọn láìpẹ́. ṣùgbọ́n bí tó jẹ́ yẹn kọ́ pariwo síta ọlọ́run á ran obìnrin yẹn lọ́wọ́. àmín àmín. tó máa tọrọ lọ́wọ́ ẹlẹ́dàá lọ́wọ́ Olódùmarè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àmín àmín. àmín o Jésù ẹ ṣé adúpẹ́ mọ́mì thanks for calling ma thank you so much mọ́mì. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti gbọ́ nǹkan táwọn mọ́mì wa sọ lórí ọ̀rọ̀ eléyìí lọ́sẹ̀ yìí ó dàbí pé mo máa fẹ́ sáré ràǹdì ẹ̀ ọ̀pù ká lè parí tẹ́lẹ̀ kejì tá a mú wá yìí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ báyìí mọ́mì ti jẹ́ kó yé wa wípé àwọn kọ́là tá a ní ti jẹ́ kó yé wa pé tó bá kúkú máa jáde kó kú jáde síta báyìí kí gbogbo àwọn tí wọ́n sọ wípé àwọn fẹ́ gbé fídíò yìí síta àtọyàn kan gbé síta èyí tí wọ́n fìyà jẹ arábìnrin yìí ó ti tó gẹ́ gbogbo etí ló ti gbọ́ báyìí kó kúkú jáde síta tó bá máa jáde síta wọ́n ní enough is enough ó ti tó gẹ́ èyí náà sì máa kọ́ gbogbo àwọn obìnrin tó jẹ́ pé kọ́ bá ti pàdé ọkùnrin ó kọ̀ pàdé ọkùnrin ò mọrú èèyàn tó jẹ́ ó mọlé tó ti jáde ó tiẹ̀ mọrú iṣẹ́ tó ń ṣe ó mèrú ọkàn rẹ̀ gan sí ọ ó ti bìlíìfù pé ó ti rí ọkùnrin tó dára ó kúkú náwó fún ọ nígbà tó pàdé ẹ bóyá ó sì fáìn ló ṣe wò ó wípé fine man ni ó mọrú èèyàn tó jẹ́ ó bọ́ra sílẹ̀ ní òhò ọmọ ẹ̀dá gbogbo tó fi ń pera rẹ lóbìnrin tó ń pè ní dignity nínú ayé rẹ ló kúkú gbé jáde ló wá sẹ́ǹdì sárákùnrin ló sẹ́ǹdì káàkiri gbogbo èyí náà máa jẹ́ tó máa kọ́ wa lọ́gbọ́n torí ìgbà tí wọ́n gbé kéèsì wá sí stop being molest wọ́n fún wa láàyè láti sọ lórí ètò òun la ṣe ní ká sáré mẹ́nu babẹ̀ lọ́sẹ̀ yìí a tún ní nǹkan míì ní pàtàkì àwọn màmá wa tó ń béèrè táìtù ọjọ́ tòní àkíyèsára fún gbogbo obìnrin ni ìkìlọ̀ pàtàkì àti ìkíyèsára fún gbogbo obìnrin ó lẹ̀ ń wò lórí kíní yín gbàgàdà yẹn ìkíyèsára fún gbogbo obìnrin mọ́mì Olúwaṣèyí Fálógun thank you so much mọ́mì that is the topic ìkíyèsára fún gbogbo obìnrin to be careful to know who you will send your nude picture to kò even tọkọ lé ẹ bá pè ẹ lọ́wọ́ ẹ pé kó sẹ́ǹdì ọyàn tàbí kó sẹ́ǹdì òbò sóhun èmi rò wípé níbi tójú làdé báyìí ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ẹ tó jọ̀rẹ́ fún ọ lọ́jọ́ tèmi lè jọ́ta rẹ lọ́la àwọn nǹkan wọ̀nyí tó bá tún wá léèyàn tó bá jẹ́ pé ọjọ́ ọ̀la jọ ẹ́ lójú torí gẹ́gẹ́ bí kọ́lá alákọ̀ọ́kọ́ tó pè wá wọ́n ní obìnrin owó láwọn obìnrin kan tẹ̀ wá ní ojú nínú ayé báyìí òbò ìdí wọn gan ò jọ wọ́n lójú wọn ayòhó wọn gan ò jọ wọ́n lójú mọ́ ṣùgbọ́n kò kí ń ṣe gbogbo obìnrin tó wà nú ayé ẹ má gbàgbé pé bá ṣe láwọn tí ò dánú ayé bẹ́ẹ̀ náà látúnṣe láwọn tó dáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ mi wa àwọn tó dá kúkú wà lórí Facebook ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tó wà lórí Facebook kọ́ ló máa mú kó dára kí ló fún ọ láǹfààní kí ni assurance tó onípẹ́ni tó pàdé lórí Facebook yìí kò kí ń ṣẹni tí wọ́n tẹ̀sù rán sínú ayé rẹ láti wá ba ayé rẹ jẹ́ kí ló fún ẹ láǹfààní pé èèyàn tí ó pàdé yìí kọ́ ló máa ṣe ẹ́ lóore ṣùgbọ́n ní gbogbo ìgbà la ṣe ń sọ fún wa pé ẹ jẹ́ ká máa fura ẹ máa mẹ́nu kúrò lórí tẹ́lẹ̀ yìí ní báyìí torí ibi tá à ń lọ lọ́sẹ̀ yìí lórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí àlákòókò púpọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ wípé wákàtí kan àtààbọ̀ ní rédíò tá à ń bá ṣiṣẹ́ òun ni wọ́n fún wa ó sì wù mí ká yanjú ọ̀rẹ́ kejì tí mo fẹ́ sọ yìí
torí ìrírí ayé kejì yìí gbogbo ayé ló gbọ́dọ̀ gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí. Kí lohun tó ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká lọ sínú ètò yìí straight tó rárá àkókò tó pọ̀ fún wa. Wọ́n ti fún wa nímọ̀ràn lórí talákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi wá nǹkan fìdílé ní tilé toko. Nítorí wípé kí ni orí ètò tá à ń lọ yìí ohun gangan la mú wá lórí ètò yìí lọ́sẹ̀ yìí fún gbogbo wa ní tilé toko. Ètò ńlá leléyìí, ojú tẹ̀sí fi ń wò mí ò ní fọ́, etí yín ò ní di o, àlákòókò púpọ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ lọ fún bírèkì bí ò tiẹ̀ ju ìṣẹ́jú kan àbí méjì lọ. Ẹ gbọ́ míúsíìkì náà kẹ́ ẹ máa bá mi ká lọ. Ẹ̀yin jú Olódùmarè ni ẹ ṣé, please share the video, call our people. Ẹ̀kọ́ ńlá ló ṣẹlẹ̀ lórí ètò lónìí. Thank you so much. Tàbẹ́ni tó gbọ́jọ́ ikú tó palẹ̀ mọ́ tí ò padà wá kú. Gbogbo rẹ̀ ló jẹ́ ìyanu, ìyanu ni. Gbogbo rẹ̀ ló jẹ́ ìyanu. Nínú ayé táwa ìyanu pọ̀. Orí ìyanu, ìyanu Maríyàmù, orí ìyanu kan ṣe kẹ̀kẹ́, ó kà mí láyà títí. Ìlú kékeré kan wà wọn ò tọrọ jẹ bẹ́ẹ̀ ni wọn ò làwọn ò ṣàgbé. Arábìnrin kan wà níbẹ̀ tá a ti ṣe fún ó máa bí ìyanu. Ẹ̀dá ènìyàn lérò pé ìyanu lè ti bẹ̀ wá wọn. Ó kúkú ṣẹlẹ̀ bẹ́ẹ̀, abímọ náà bí ò tilẹ̀ jọyanu. Ṣùgbọ́n bí ò ti jọyanu tó ọba ìlú kan ń wá kiri. Ó wá láti ìgbà torí ẹ̀ ó pọ̀pọ̀ lọ́pọ̀ ọ̀gbọ̀n. Ẹ̀wọ́n kiri ìjọ lójú kí ló fẹ́ fọmọ tálákà ṣe. Báyé ti rí nìyẹn, ẹni máa ra ojú ẹ̀yà rí tó. Àbẹ́ òré òun. Ẹ ṣé adúpẹ́. Ẹ káàbọ̀ padà sórí ètò. Ọmọ yín Ẹyinjú Olódùmarè ni àti padà nìyẹn. Hello my people. Ẹ jọ̀ọ́ ẹ share ètò yìí, please share. Àti lọ fún polówó ìṣẹ́jú kan sí méjì nìyẹn. A dẹ̀ ti padà sórí ètò, please share. Ṣé rí ọ̀rọ̀ tá a fẹ́ sọ níyìí báyìí léyìí tí ó jẹ́ abala yìí tó kẹ́yìn nínú ọ̀sẹ̀ yìí. Ó jẹ́ ohun tó jẹ́ wípé gbogbo wa la gbọ́dọ̀ gbọ́ káàkiri àgbáyé. Gbogbo ìwọ tó bá rò pé o mọ̀ọ̀yàn náà jẹ́ tàbí tó ti rò wípé gbogbo ohun tó ń ṣe nínú ayé èèyàn orí ọ ṣùgbọ́n Ọlọ́run ọba ń wù ẹ́ o. Mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ eléyìí ní tilé toko torí ìrírí ayé tó lágbára ni. Ọmọkùnrin méjì kan náà wà tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn púpọ̀ ṣùgbọ́n Ọlọ́run dá ẹ̀gbọ́n yìí lóhùn ní gidi gan. Ẹ̀gbọ́n yìí lówó púpọ̀ débi pé ó nílé iṣẹ́ tó pọ̀, ó nílé iṣẹ́ ńláńlá. Ó fa arákùnrin àbúrò rẹ̀ ó fà á mọ́ra, wọ́n jọ ń gbé. Ó ń gbé lọ́dọ̀ ìkan lára àwọn ilé iṣẹ́ tí ẹ̀gbọ́n yìí ní. Ó fi àbúrò síbẹ̀, iléeṣẹ́ mọ́tò ó fi síbẹ̀ pé kó máa ṣe olójúṣe ibẹ̀ torí òun fún un níbẹ̀ kó máa ṣe ẹni tó máa ṣe ẹ̀ṣọ́ ọbẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ọ̀rọ̀ lórí obìnrin náà ló mà tún dá wàhálà lẹ̀ láàrin àwọn ẹ̀gbọ́n àtàbúrò yìí. Ṣùgbọ́n ìyànjẹ bá lọ nínú ọ̀rọ̀ yìí. Ó ní mo ṣe ní kẹ́ bá mi wá nǹkan fìdílé ní tilé toko. Ẹ̀yin èèyàn mi, please share this video torí abala kejì ohun nǹkan ńlá tá a gbọ́dọ̀ gbọ́ láti jẹ́ ká fi ṣẹ̀kọ́ ni. Lórúkọ Jésù wọn ò ní fọ̀rọ̀ ayé wa máa fi ṣẹ̀kọ́ báyìí o. Ṣùgbọ́n ká má bàa fọ̀rọ̀ èmi àti ẹ láti fi máa ṣẹ̀kọ́, òun la ṣe ń mú gbogbo àwọn ìrírí ayé yìí kọ̀ọ̀kan wá fún yín. Òun la ṣe ní kẹ́ máa rí bó ṣe ń lọ nínú ayé. Ẹ̀gbọ́n yìí lówó púpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ.
ó jẹ́ ẹni tó jẹ́ wípé olówó ni, méjì péré ni wọ́n lọ́wọ́ bàbá àtìyá wọn. Ṣùgbọ́n àbúrò yìí, ẹ̀gbọ́n yìí ló rán lọ sílé ìwé. Ẹ̀gbọ́n yìí fi síkan nínú àwọn iléeṣẹ́ ńlá tó ní pé kó máa bóun ṣojúṣe ibẹ̀. Kí ni tó ṣẹlẹ̀ ni wípé àbúrò yìí ní girlfriend kan tó ń fẹ́. Ṣé rí girlfriend yìí ó ti náwó púpọ̀ lé lórí níwọ̀nba àwọn ọ̀bá tó lè ná. Ọjọ́ kó fún ní 100,000, ọjọ́ kó fún ní 200. Arákùnrin yìí try níwọ̀nba tiẹ̀ ó tọ́jú ọmọbìnrin yìí. Láì mọ̀ pé ọmọbìnrin yìí jí ọmọbìnrin burúkú tí ò ń ṣọmọ dáradára tó lè fọkàn tán. Ṣùgbọ́n unfortunately ẹ̀gbọ́n yìí mà tún lọ pàdé arábìnrin yìí ní ọ̀nà ọ̀tọ̀. Níjọ́ kan ló pàdé arábìnrin yìí ní supermarket. Same obìnrin tí àbúrò rẹ̀ ń fẹ́ náà ni. Ṣùgbọ́n láti ìgbà tí àbúrò yìí ti ń dètí obìnrin yìí kò mú lọ sílé rí. Ẹ̀gbọ́n òkúkú rírí kò mọ̀ọ́mọ̀ bí ìyàwó àbúrò. Ṣùgbọ́n ẹ̀gbọ́n yìí pàdé arábìnrin yìí ní supermarket pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀, àwọn 3. Nígbà tó pàdé wọn, ó gba nọ́mbà arábìnrin yìí olónífẹ̀ẹ́ sí. Obìnrin tí àbúrò rẹ̀ ń fẹ́ yìí gangan lobìnrin tó nífẹ̀ẹ́ sí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Èyí ló dá wàhálà sílẹ̀ léyìí tó jẹ́ wípé ẹ̀gbọ́n yìí ní gbogbo ìgbà. Obìnrin yìí àkàn ṣí àkáǹtì ẹ̀ á bá 500,000 ńbẹ̀. Ìgbà míì ó máa ṣí àkáǹtì ẹ̀ á bá 600, á bá 400. Arákùnrin yìí máa sẹ́ndì mẹ́sẹ̀jì sí, á tún sẹ́ndì owó iyebíye káàdì sárábìnrin yìí. Èyí ló mú ọmọbìnrin pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ tọ́jọ́ wà lóstẹ̀l sọ wípé ó fẹ́ dàbí ẹni wípé èyí tó gbórí wọlé yìí máa fẹ́ pè òun ju ẹni tóun fẹ́ tẹ́lẹ̀ lọ. Ìgbà tó dọjọ́ kan, arábìnrin tí àwọn méjèèjì jọ ń fẹ́ yìí ṣe birthday, ó kàn máàkì birthday ẹ̀. Èyí boyfriend tó ti ń befriend lọ́jọ́ tó ti pẹ́ ó wá láàárọ̀ birthday ẹ̀, ó gbé kéèkì wá níwọ̀nba ọmọdé tiẹ̀ tọ́jọ́ ń fẹ́ra wọn. Ó sì promise ẹ̀ pé tó bá ti dalẹ́ kó jẹ́ káwọn pàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun ready láti treat ẹ̀, òun fẹ́ gbé jáde. Ṣé ìyàwó àfẹ́sọ́nà tó kúkú fẹ́ yìí, girlfriend ẹ̀ yìí, kò jiyàn, kò sọ pé rárá. Nígbà tárákùnrin yìí lọ tán tó gbé kéèkì sọ̀kalẹ̀ tó sọ fún nígbà tó máa di ọwọ́ bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́, ẹ̀gbọ́n bá dé, lẹ̀gbọ́n ní wípé kí wọ́n lọ fún wọn ní ẹjọ́ ẹ má pè wá báyìí, a wà lórí ètò. Nígbà tẹ́gbọ́n máa dé, ẹ̀gbọ́n yìí gbé kọ́kọ́rọ́ mọ́tò dé wá fún arábìnrin yìí. Ariwo ta wípé kọ́kọ́rọ́ mọ́tò, gbogbo àwọn ọ̀rẹ́ pariwo pé wáò, eléyìí lẹni tó a máa bá lọ. Ṣùgbọ́n láàrin àwọn ọ̀rẹ́ 3, ààrẹ yìí tó ní ọpọlọ nínú wọn wípé èyí gbé mọ́tò dé sí yìí, ó rọ́yàn wá ní, ẹ̀gbọ́n rọ́yàn wá pé kọ́ wá fún ní kọ́kọ́rọ́ mọ́tò ni. Ó wá pè lórí fóònù pé òun fẹ́ make sure pé àwọn ríra àwọn lálẹ́ yìí fún ọjọ́ ìbí ẹ̀ kóun lè gbé jáde one on one. Àwọn ọ̀rẹ́ yìí, àwọn alátẹnujẹ nínú àwọn ọ̀rẹ́ yìí sọ wípé ó bẹ́tà kó tẹ̀lé onímọ́tò lọ. Ṣódẹ̀ ti promise àbúrò láàárọ̀ wípé òun àtàwọn ọ̀rẹ́ òun jọ máa wá pàdé wọn, wọ́n máa jọ ṣeré lálẹ́ fún birthday ẹ̀. Arábìnrin yìí náà bá wò wípé kí lòun sọ yìí, ẹni tó gbé mọ́tò fóun kí ni ò lè ṣe fóun tóun bá padà débẹ̀ lálẹ́. Ó dẹ̀ tún fi another 500,000 sákàǹtì fóun fún birthday òun gbọ́dọ̀ rí lálẹ́ èní. Ló mú ọmọbìnrin tí àbúrò ń fẹ́ tẹ́gbọ́n náà ń fẹ́ yìí parọ́ fábúrò wípé òun sọ́rì gan o, òun ò ní lè rí mọ́ lálẹ́ yìí. Àwọn mọ́mì òun àti dádì òun sọ pé àwọn fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì láti lọ ṣe àdúrà fún ọjọ́ ìbí òun. Ṣé ẹ mọ̀ wípé ọ̀rẹ́ àbúrò tó ń fẹ́ yìí kò ń ṣalágbájá èèyàn. Ó kúkú gbà sí lẹ́nu, ó ní tá a bá ríra lénìí, ọjọ́ pọ̀ tá a máa ríra. Ẹ̀mí ẹ̀ á ṣe pọ́ púpọ̀ ọdún láyé, láì mọ̀ wípé ọ̀dọ̀ ẹ̀gbọ́n gangan ló ń lọ. Ṣùgbọ́n kí ni kàyéfì tó ṣẹlẹ̀ nígbà tó dalẹ́? Arábìnrin tó ti parọ́ fún boyfriend yìí tó jẹ́ àbúrò ló bá wọnú ilé wọn wá láti wá yọjú sẹ́gbọ́n.
ibẹ̀ làbúrò ti dìde ló bá rí ló ní lágbájá báwo ló ṣe mọlé òun ẹ má gbàgbé pé àbúrò mú ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ lọ lérí wọ́n sì ń bí friend ara wọn wọ́n sì jọ ń wora wọn ni ṣùgbọ́n ẹ̀gbọ́n yìí smart tó rágbàlagbà ni ó kúkú invite ẹ̀ wá sílé ni ṣẹ́gbọ́n ò dẹ̀ mọ̀ wípé àbúrò òun fẹ́ nígbà tẹ́gbọ́n máa sọ̀kalẹ̀ ó ṣàrí wípé àbúrò òun wo ẹni tó òun invite wá sínú ilé ẹ̀gbọ́n ò kọbi ara síbẹ̀ ó introduce girlfriend àbúrò sí àbúrò wípé meet my girl a lady to marry my wife to be èyí ló jẹ́ kàyéfì ẹ̀gbọ́n àbúrò dákẹ́ ó sinmi sára ẹ̀gbọ́n yìí ò tiẹ̀ wojú ẹ̀ èyí obìnrin yẹn náà ń gbójú kúrò wọ́n jọ lọ wọ́n ṣeré jọ lọ tán ìgbà tó dijọ́ kejì tí arábìnrin